fún ẹ̀yin tẹ́ sọ pé ọ̀nà dí mọ́ yín, tẹ́ sọ pé ẹ ń fojú kó òwò aláǹtakùn, torí téèyàn bá ń fojú kó òwò aláǹtakùn, oríṣiríṣi àwọn kankan máa ń jálò yàn, àwọn ọ̀nà máa ń dí tí àwọn ayé bá ń lo òwò aláǹtakùn láti lè fi bá àyàn jà. Wọ́n máa ń lò láti lè fi double cross tí ire bá ti ń bọ̀. Ẹ jẹ́ kọ́kọ́ ṣe eléyìí fún yín kí n tó sọ solution fún yín. Tí òwò aláǹtakùn bá ti ń kọ yín jù, tẹ́rì mọ̀ pé ibi tí ọ̀pọ̀lọpọ̀ ń gbà ni, ohun tẹ́ máa ṣe ni pé ẹ kọ́kọ́ ṣàkíyèsí kẹ́ ẹ ti mọ̀, ó jẹ́ àmì wípé àwọn ire kan fẹ́ wá lásìkò yẹn, torí wọ́n yìí dédé lò. Ẹni bá jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n fi ire wá, tàbí tí àwọn nǹkan ayọ̀ kan fẹ́ bọ́ sí, tàbí tó ti gbàdúrà tí àsìkò àti rí èsì ayọ̀ fẹ́ tó, wọ́n máa ń lò láti lè fi double cross nínú ẹ̀mí. Ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti gbà, tí wọ́n bá gbà bẹ̀, tí ẹni náà bá gbà bẹ̀, ìjàkadìwọ̀ yẹn ó máa kó ènìyàn automatically. So àdúrà wa gbà ká ti mọ̀ pé nǹkan kan bí àṣeyọrí kan ń bọ̀ ni. Ohun tí ó máa ṣẹlẹ̀ ni pé ẹ lọ ra ọṣẹ Lux ọyọ kan, tàbí ọṣẹ Joy, tàbí any ọṣẹ white. Ẹ wá ibi tí ìjàkadìwọ̀ wà nínú ilé yìí, tàbí anywhere. Ẹ fi kó tó jẹ́ pé ẹ ní rí ọṣẹ yẹn níta mọ́. Ìjàkadìwọ̀ yẹn ti máa cover ọṣẹ yẹn tán. Ẹ wá lọ fi síbi kan. Anytime lẹ lè fi kọ, ó lè jẹ́ àárọ̀, ó lè jẹ́ ọ̀sán, ó lè jẹ́ alẹ́. Ṣùgbọ́n òru lẹ máa ṣiṣẹ́ yìí. Kí lẹ fẹ́ ṣe? Ohun tẹ́ máa ṣe ni pé ẹ máa wà ní ìhòòhò ọmọlúwàbí. Ẹ máa wà ní ìhòòhò ọmọlúwàbí nígbà tẹ́ bá máa ṣiṣẹ́ yìí. Ẹ wá ka sáàmù yìí. Ẹ ka Psalm 1, Psalm 2, Psalm 3 àti Psalm 35. Psalm 1, Psalm 2, Psalm 3 àti Psalm 35. So Psalm 1 yẹn ìgbà mẹ́ta lẹ máa ka. Psalm 2 yẹn ìgbà mẹ́ta lẹ máa ka. Psalm 3 yẹn ìgbà mẹ́ta lẹ máa ka. Ṣé wá Psalm 35 yẹn ìgbà ọyọ kan lẹ máa ka. Ẹ wá gbàdúrà ohun tí ẹ fẹ́ kó ṣẹlẹ̀ yẹn mọ́. Bí ìjàkadìwọ̀ ṣe ń kọ yín tó ń tí àwọn ọ̀nà ń dì yẹn, gbogbo ẹ̀ ní ẹ máa fẹnu kọ. Ẹ máa kọ. Ẹ gbàdúrà. Ẹ máa gbàdúrà yẹn gidi ni o. Even kan tẹ́ bá gbàdúrà yẹn bí 1 hour kò bad. Ẹ gbà á tọkàntọkàn. Lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe bẹ́ẹ̀ tán, ẹ wọṣọ yín, kẹ́ fi ọṣẹ yẹn kẹ́ fi sí ibì kan. Kí kó wà níbì kan. Ibẹ̀ ó máa jẹ́ bí ìpamọ́. Kó wà níbì kan. So lẹ́yìn ọjọ́ mẹ́ta, ẹ má ṣe dáwọ́lé iṣẹ́ yìí láìsí pé ẹ bá share. Ẹ gbọ́dọ̀ share. Ẹ má ṣe dáwọ́lé iṣẹ́ tí mo sọ yìí láìsí pé ẹ bá share. At least ẹ share sí àwọn èèyàn mẹ́ta, tàbí kẹ́ share sí group mẹ́ta, Facebook group mẹ́ta. Ẹ share síbẹ̀. Lórúkọ Jésù ẹ máa rí àánú gbà. Tó o bá rí àmì ìṣe, ọ̀nà á là fún ọ lórúkọ Jésù. So lẹ́yìn ọjọ́ kẹta lẹ máa bẹ̀rẹ̀ sí ìwẹ̀ ọṣẹ náà. Ọṣẹ yẹn lẹ́yìn ọjọ́ kẹta tí ẹ ti fi pamọ́ yẹn, ẹ bẹ̀rẹ̀ sí ní wẹ̀. Láàárín ìgbà tẹ́ ẹ bá fi wẹ̀ yẹn, ẹ máa rí ìyàtọ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. So lẹ́yìn ọjọ́ kẹta yẹn, kó tó di pé ẹ máa bẹ̀rẹ̀ sí ní wẹ̀, ẹ ṣe kí ni? Ẹ WhatsApp mi kí n pray fún yín. Ó tún lè ní nǹkan tí ẹ̀mí Ọlọ́run á tọ́ mi sọ́nà láti lè sọ fún yín nípa ìrìn àjò yẹn. Torí ẹ̀ ló ti ṣe kókó pé kí ẹ WhatsApp mi. WhatsApp number mi náà ni 080 69 75 59 71. 080 69 75 59 71. So màá lè fi ẹ̀mí sọ́nà lórí ìrìn àjò yẹn fún yín kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀. Lórúkọ Jésù ẹ máa ga láyé. Tẹ́ ẹ bá ṣàmì, tẹ́ ẹ bá fi lè jàjàrí àmì ìṣe láti òní lọ, eré ayọ̀ yẹn bẹ̀rẹ̀ sí tẹ̀yìn lọ́wọ́. Ẹ make sure pé share fídíò yìí sí àwọn èèyàn. Àwọn program yẹn kan ń bọ̀ lójú ọ̀nà. Mi ò ní fẹ́ kẹ́ ẹ gbẹ̀yìn. So màá máa ṣàlàyé fún yín lórí WhatsApp. Màá fẹ́ kẹ́ ẹ wà ń bẹ̀. Lórúkọ Jésù ló dáa fún yín. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ support àwọn programs yìí, ẹ lè send the gift. Bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe ń ṣe, màá gbàdúrà fún yín lórúkọ Jésù. Ẹ máa ránu gbà. Jésù Olúwa wa. Àmín.